A dúpẹ́ níbi tí ẹ ti bẹ̀rẹ̀, a sì dúpẹ́ níbi tí ẹ bá gbogbo ẹ̀ dé. A tún máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà níbi tó mú wa lọ. Ohun tí mo kọ̀ wá láti wá sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń sáré Yorùbá nation lénìí ohun nìyí. Ẹ̀yin àgbà máa ní alúbàǹtẹ́ kì í dárin. Ó tó ṣe bí òwe àwọn àgbàlagbà. Ẹni tí a ò bá fẹ́ nílùú, wọn kì í dá orin. A ti rí wípé àwọn ọmọ Yorùbá wọn ò fẹ́ wa. Ṣùgbọ́n gbogbo àsọtẹ́lẹ̀ èyí tí Olúwa ti sọ, pé ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé Olúwa ò rán wa. Nítorí gbogbo àwọn tí wọ́n ní Olúwa ò rán wa yìí, làwa ṣe máa fi ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ látòní lọ. Èmi bàbá confam, àwa ní sùúrù ká wo ibi tí Yorùbá nation máa dé. Ìyẹn ò dẹ̀ ní bóyá mo ṣẹ ẹnikẹ́ni, ṣùgbọ́n a máa gbàdúrà lábẹ́ aṣọ fún bàbá wa Sunday Igboho àti Koiki. A máa gbàdúrà fún wọn, ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Yorùbá nation, bàbá confam máa jánu lé látòní yìí lọ. Today is on the 3rd January 2023. Èmi kì í ṣe ọmọ lọ sílé lọ gbèsì wá. Bẹ́ẹ̀ ni mi kì í ṣe alábùkún. Mi ò jẹ́ bì, mi ò dẹ̀ ní bẹ́nikẹ́ni kúkú bì. Ojoojúmọ́ ni mo máa ń tẹnu mọ́ wípé mi ò lọ́jà tí mò ń tà lórí Yorùbá nation. Ṣùgbọ́n tó Olúwa fi ń wọ̀n mí, òun ni mò ń sọ. Ṣùgbọ́n tó Olúwa fi ń wọ̀n mí yìí, ọ̀pọ̀lọpọ̀ ni ò gbàgbọ́. Nítorí ìdí èyí, ẹ jẹ́ kí n fi àdàgbà ẹ̀rọ síbí báyìí. Ẹ máa bá lọ, àwa máa wò yín. Ṣùgbọ́n gbogbo ìgbà tí ohun tí Olúwa bá sọ bá tún ṣẹ, a máa jáde lẹ́yọ kọ̀ọ̀kan. Fídíò náà lè máa pọ̀, àwa máa sọ ohun tó Olúwa sọ ó ti ṣẹ. A fi ọ̀rọ̀ Yorùbá nation fún àwọn tí wọ́n fẹ́ ṣe kó máa ṣe lọ. Tó bá jẹ́ wípé ìrìn àjò tí ẹ fẹ́ gbé ọwọ́ lé, òun náà ni ẹ fẹ́ gbé ọwọ́ lé, ẹ tẹ̀síwájú kí ẹ máa bá Yorùbá nation lọ. Ẹ bá ṣe tó bá dà, ayọ̀ máa wà nínú ẹ̀ náà ni. Ẹ bá dẹ̀ ṣe gbogbo ẹ̀ tó bá bàjẹ́ náà, inú ẹ̀ náà làjọ máa wà. Kì í ṣe ní làwọn kan tí ń lówó nínú Nàìjíríà yìí. Kì í dẹ̀ ń ṣe ní làwọn kan tí ń jìyà nínú Nàìjíríà. Tó bá padà jẹ́ pé bẹ́ẹ̀ náà ló tún máa padà result sí, kò sí wàhálà. Nítorí pé gbogbo ohun tí Ọlọ́run rán àwa, òun làwa ti sọ pátá. Èyí tó bá dẹ̀ tún kùn tó tún fi wọ̀n wá, a máa gbàdúrà lábẹ́ aṣọ. Èyí tí ó sọ fún wa pé ká sọ, àwọn èèyàn gbàgbọ́. Bẹ́ẹ̀ náà dẹ̀ ló ń ṣe. Kò sí èyí tó ní kí n sọ tí mo sọ jáde tí kò ṣẹ.
gbogbo ẹ̀ pátá ló ti ṣẹ. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n èmi ò ní ṣépè o, bọ̀ mo kàn máa dákẹ́ ni. Mo fẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation nítorí pé gbogbo àwọn tó lágbára lánàá tí wọ́n padà rí wípé ìdánipọ̀ nínú ìrìn àjò wọn ni wọ́n padà gbé Yorùbá ṣépè. Ó dẹ̀ sì tún èpè tí wọ́n ṣẹ́ lánàá, ròyìnròyìn yẹn sì ń jà nílẹ̀ lónìí. Lénìí yìí will be the last day tí mo máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣùgbọ́n tá sọ tẹ́lẹ̀ bá ṣe, ó ṣeé ṣe kí n bọ́ta. Tí n bá dẹ̀ bọ́ta, màá máa wò yín níran. Ṣùgbọ́n gbóhùn tó jẹ́ kí Yorùbá ṣe, àbáwọn tí ń darí Yorùbá nations, gbogbo ẹ̀ lÓlúwa ti sọ fún wa, a sì ti sọ jáde, tó jẹ́ ọ̀nà láti lè gba orílẹ̀-èdè Yorùbá. Tó bá wá kọjá ọ̀nà yẹn tí wọ́n bá rí gbà, ẹ jẹ́ ká máa wòran. Ìgbà yẹn gan lèmi gan tó lè mọ̀ pé Ọlọ́run ò lò mí. Ìgbà yẹn sì mi ò mọ̀ bóyá Ọlọ́run ń lò mí gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ pé kí Ọlọ́run kọ́ ló rán mi. Níbo lÓlúwa ti sọ? Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ní pé níbo ni fóònù nọ́mbà Ọlọ́run wà. Bàbá confam tó máa ń lò ń gbóhùn Olúwa tó fẹ́ kí n fáwọn fóònù nọ́mbà Ọlọ́run. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wòran. Ṣẹ́yìn náà rí báyìí. Èmi ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ mọ́. Ọ̀rọ̀ Yorùbá ó dọwọ́ Ọlọ́run. Ó dọ̀rọ̀ Ọlọ́run. À ń ṣe ní ẹ̀sìn. Mi ń ṣe ní ẹ̀sìn rárá. Mi ì dẹ̀ ń ṣe ní àbùkù. Ṣé mi ò ṣe nǹkan àbùkù, mi ò sì ṣe nǹkan ẹ̀sìn. Iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ, ojoojúmọ́ ni mò ń sọ. Wòlíì ni mí. Ẹni ẹ̀mí ni mí. Mò ń darí ìjọ ẹ̀mí. Mo dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀mí fáwọn tó bá gbàgbọ́. Gbogbo èèyàn kan ló gbàgbọ́. I am a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whomsoever that believeth in it. Not everybody. Ibi ò pa wá, Ọlọ́run sì fún wa ṣe. Ṣùgbọ́n ìdí tí mo ṣe bọ́ta lálẹ́ yìí, which is on the 3rd of January 2023, ni pé ẹni tí wọn ò bá wá nílùú tó bá tún ń kọrin yẹ pé wọn ò ní gbórin ẹ̀, ẹ ò wá mi, ẹ ò wá Ọlọ́run nìyẹn. Ẹ máa dá ṣe Yorùbá nation yín. Àwa fi ọwọ́ lẹ́rán. A máa gbàdúrà fún Kóìkì. A sì máa gbàdúrà fún bàbá wa Sunday Igboho, tí mo mọ̀ pé ohun tó Ọlọ́run fi wọ̀n mí nípa àwọn méjèèjì, ohun tó dájú ni. Wọ́n sì gbà wá gbọ́. Ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ tó ń tẹ̀lé tí wọn ò gbóhùn Olúwa gbọ́ yìí, ẹ jẹ́ ká fi Yorùbá nation sílẹ̀ fún wọn kí wọ́n ṣe bó ṣe fẹ́ ṣe. A máa fi sílẹ̀ fún yín. Ẹ lọ ṣe bó ṣe fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ lọ ṣe Yorùbá nation bí ẹ ṣe fẹ́ ṣe. I have hands up lórí ọ̀rọ̀ Yorùbá nation. Because mi kì í ṣe ní ẹ̀tẹ́, mi dẹ̀ ń ṣe ní àbùkù tí wọ́n máa sọ̀rọ̀ sí. Mo dẹ̀ máa ń tẹnu mọ́ wípé mi ò ń dédé ò bá ṣe pátálẹ̀, ò bá ṣe wúlẹ̀, kò sí tó bá ṣáà ti affect mi tí kò dẹ̀ ti affect other people, fine. Tó bá ti lè jẹ́ kó máa affect àwa, ó máa affect ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Mi máa ń jáde láti sọ ọ̀rọ̀ lórí irú nǹkan bẹ́ẹ̀, but kì í ṣe ti Yorùbá nation mọ́.
Yoruba nation has become bygone upon bygone. To me, Baba Confirm JP, kì í ṣe mi mọ́. Bó ṣe wù yín ni kẹ́ ẹ ṣe ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ ṣe bó bá ṣe wù yín. Àwa máa fọwọ́ lẹ́rán, à máa wò ó bóyá fake prophet ni wá ni àbí real prophet. Àwa máa fọwọ́ lẹ́rán, a máa wò ó. Ó dìgbà kan náà, ẹ ṣe gan ni. Ṣùgbọ́n ṣẹ́yìn náà rí i pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ tó lágbára, àwọn tí wọ́n tiẹ̀ lè bá yín ṣe gan, tí wọn ò ṣe súnmọ́ yín púpọ̀, òun ni wípé ẹ máa padà wọ̀ wọ́n ní ẹ̀wù àbùkù àti ẹ̀wù ẹ̀tẹ́gbẹ̀yìn ni. Lẹ́ṣẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ pè, tẹ́ ní kọ́ wá, kọ́ ike ẹjọ́ ṣe, wọn ò kọbi ara sí, nítorí pé wọ́n mọ̀ wípé ẹ̀wù àbùkù àti ti ẹ̀tẹ́ lẹ máa padà wọ̀ wọ́n gbẹ̀yìn. Òun náà ni àwa náà ti rí. Kò jẹ́ títún fún wa, ṣùgbọ́n kó má padà máa lọ bẹ́ẹ̀, a ní láti dánu dúró. Ẹ ṣe Yorùbá nation bó bá ṣe wù yín, ṣùgbọ́n ọjọ́ ń bọ̀, òun ni Olúwa wí. Á ṣojú ẹ̀mí mi, á ṣojú ẹ̀mí ẹ̀, á rí bóyá Ọlọ́run kọ́ ló rán mi. Á tiẹ̀ rí lọ́jọ́ náà bóyá wòlíì èké ni mí. Á rí ní ọjọ́ náà bóyá wípé bàbá confirm yìí, àṣẹ fake ni, wọn ò gbọ́ nǹkan kọ́kọ́ ń pariwo ohùn Olúwa ni. Bẹ́ẹ̀ sì ni gbogbo èyí tí mo ti sọ, púpọ̀ nú ẹ̀ ti ṣẹ. Kò sí èyí tó fail nínú èyí tí mo sọ pé Olúwa ló sọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, nítorí wípé nǹkan tí adájọ́ ọ̀gbàní ṣe náà nìyẹn lórí ọ̀rọ̀ Jésù. Nígbà tí ẹ pariwo wípé ẹ dá Bánábà sílẹ̀, ẹ jẹ́ ká kan Jésù mágbélébùú. Ó bu iṣó sí adájọ́ lẹ́nu. Iṣó rèé kò ṣeé pọ́nlá. Ó bu iyọ̀ sí lẹ́nu, iyọ̀ rèé kò ṣeé tú dànù. Ohun tó ṣàdúró lé lórí ni wípé fine, mo fọwọ́ mi lónìí o, kò sí ẹ̀bi Jésù lórí mi. Ẹ̀yin lẹ ní ẹ fẹ́ kàn mọ́gi, ó sì fọwọ́ ẹ̀, ó sì fi Jésù lé wọn lọ́wọ́. Òun náà lèmi náà wá ṣe lónìí. Kò sí ẹ̀bi kankan lọ́wọ́ mi, ṣùgbọ́n Olúwa rán mi sí yín, ẹ̀yin lẹ gbọ́. Ẹ lọ máa ṣe Yorùbá nation. Mo hands off láti òní yìí lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Today is on the 3rd January 2023. Ẹ ṣé gan ni. Fún gbogbo ẹ̀yin fans wa pátá, mo appreciate yín. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ẹ̀yin tẹ̀ ń wò wá, mo appreciate yín. Àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ olóye, èyí tọ́lọ́run bá tún fi rán wa, àwa máa sọ, tó sì lè fún yín ní ọgbọ́n, tó sì lè mú òye wá, àwa máa sọ. Ṣùgbọ́n ní ìgbà kan lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, ó dìgbà kan náà. Ẹ ṣé gan ni. Ẹ lọ ṣe bó ṣe wù yín. Àwa ti yọwọ́ wa o. Kò sí ohun téèyàn kan lè pè mí fún tí mo máa gbọ́. Ṣùgbọ́n èmi ti yọwọ́ mi kúrò ńbẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ. Thank you. Any nice day. God bless you.